Can I know my offense? You handle me. Can I know my offense? Can I know my offense? Okay, please. I'm not safe. I'm not safe. I'm not safe. Can I know my offense? Can I know my offense? Can I know my offense? Please. Can I know my offense? Will you off it? Can I know my offense? 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 Please. Will you off it? Can I know my offense? Please. The last man said. Okay. Thank you. What happened? Okay. You're supposed to come from the queue on the normal lane. Okay. Then you come and maneuver in. Put your foot down. No. I'm not. Okay. Oga, see, I did not. Where's the evidence, please? I was coming straight. No problem. I'm ready to go to court. Okay. I'm ready to go to court. No problem. I was coming. A devil guy wanted to maneuver me and put me out of the lane, and I was juggling the road with him. The next thing, he came to my front. I was just parked there. Wọ́n ti yarí. Wọ́n láwọn ò ní gbà. Àwọn táwọn APC ṣe ní Lagos Island Sumanu Mayeke Koko. Ẹsẹ̀ tó di gómìnà. Ajé àwọn odò òun ló nídìí wọn pẹ̀lẹ́gbọ̀n gómìnà. Àti Jamiu Erin, àti Muri Pepe, àti Saheed Leader. Tọ́lá ọba ìbá gbogbo àdúgbò wa jẹ́. Torí pàṣẹ PDP. Gbogbo òde lè sùn ká kọrí síbì kan náà. Ẹ wá ọba ìbá gbogbo àdúgbò jẹ́. Ká gbogbo àwọn táwọn ti tọwọ́ ká. Àwọn táwọn tù lọ kọ́ wá tọwọ́ ká wà mọ́. Ọlọ́run bá yìí lọ fún wa. Mẹ́wàá mà ti ṣẹlẹ̀ o nígbà tí àwọn òbí tí wọ́n ṣe rálì nílùú Èkó in tó ṣẹlẹ̀ sí wọn ó ti fa wàhálà báyìí o àwọn tòbí náà ti wá yarí wọ́n láwọn ò ní gbà wọ́n ní tó bá jẹ́ pé tó níbọn ni àwọn ò jọ fìbọn gbága ni tó bá jẹ́ pé tó níjà ni àwọn ò jọ fìjà gbága ni wọ́n láwọn ò ní gbà ẹ wá gbọ́n tí mo fẹ́ sọ nínú fídíò yìí àṣírí kan wà tí mo fẹ́ tú kẹ́ ẹ wá fetí yín gbọ́ voice note kan wà tí mo fẹ́ play fún yín kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn tòbí ti yarí wọ́n láwọn ò ní gbà ṣùgbọ́n àwa sọ fún yín wípé ọ̀rọ̀ òṣèlú kì í ṣe jàgídíjàgan. To set them up first on that day in fact you get as e go be na that day na they go know say men dey you are your own security apparatus you understand as you dey go you carry your own machines for hand you carry your own things your tools no other person come dey see and as men dey the group set some ex-boys carry them come along. Abeg, I go advise me we keep our strategies on the code. Machines dey we no go even spend money for groundnut sef e full yakpa everywhere we no dey spend e dey men dey na just to let's constitute a security ad hoc security committee today. Groundnut dey men dey. Make we die this matter. ṣé ẹ tún ti gbọ́ ọ̀rọ̀ tó tún wà nílẹ̀ yìí ó tún gbẹnu tán o wọ́n á ní election ò ní sí wípé àwọn military wọ́n fẹ́ ṣe coup láti gbàjọba lọ́wọ́ Muhammadu Buhari ṣé lóòótọ́ ni Fani Káyọ̀dé ló sọ bẹ́ẹ̀ o ẹ bá mi gbọ́ fídíò yìí ẹ bá mi share fídíò yìí kí tonílé tẹlẹ́mù kó lè jàǹfààní ẹ̀. Gọ́vnọ̀ CBN ní Nàìjíríà gọ́vnọ̀ Emefele èmi tó bá wù kó tiẹ̀ jẹ́. Wọ́n fún mi 2,000 ilé inú owó mi jẹ́ wúwa bí mi nìkan kò sí ní mo fẹ́ ìdílé ní tí ìjẹ̀wò látàárọ̀ mo ti jọ apẹtẹ tipátipó kòkò táìsì pé mi ìdíwó mi. Ìjọba fẹ́ pa mí nísìnyí ogun kí ni mo rà ẹni ohun ò tá òògùn wọ́n ti ń bà lọ gbówó wá ẹni tí kò fura ẹ̀ nígbà tí ìṣèpẹ́ mi ìdówó. Àbíbi 800 máa 80 something tí máa gbà lójú tí máa gbà fi jẹun. So sorry sir. Owó àlùsí tẹ́ ẹ gbé jáde tẹ́ ẹ mọ̀ pé ẹ̀ ní parí kí lẹ bẹ̀rẹ̀ ẹ̀ fún. Ẹ wá bẹ̀rẹ̀ owó ìtàn ẹ gbówó ìjáde ẹ wá dọmọ Nàìjíríà
ẹ̀ ń dà wọ́n sọ́tún ẹ̀ ń dà wọ́n sósì ẹ̀ ń ṣe wọ́n ríboríbo ẹ̀ ń ṣe wọ́n bárabàra. Ó wá ń tẹnu ẹ̀ jáde wípé pépà tẹ́ ẹ fi máa tẹ owó fọ́mọ Nàìjíríà kò sí pépà mọ́. Sórí gbogbo wa náà ni ò tiẹ̀ wá pé ni. Ńgbà tẹ́ ẹ mọ̀ pé population Nigeria is over 200 million. Ṣé ẹ tiẹ̀ make arrangement fún wọn ni? Ẹ kàn fẹ́ mọ̀ọ́mọ̀ da Nàìjíríà sí sàdánwò. Ẹ wá dá àwọn èèyàn sàdánwò. Ṣé mọyì àwọn èèyàn tí ìyà ti jẹ látàrí wípé owó àlùsí tẹ́ ẹ print jáde tẹ́ ẹ pè ní owó aró tẹ́ ẹ print jáde tẹ́ ẹ fi ń dọmọ Nàìjíríà láàmú. Ẹ wá bẹ̀rẹ̀ fi ń fowó ìdá ọmọ Nàìjíríà láàmú, ẹ kó wọn sí wàhálà, ẹ kó wọn sí ríboríbo. Ẹ̀yin yẹn ẹ tiẹ̀ wá bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù àti sùn. Ẹ wá ń fi owó ẹ fi ń dá ọmọ Nàìjíríà láàmú. Kí ni ìdí tẹ́ fi sọ pé ẹ gbé gbèdéke lé owó níná Nàìjíríà? Ǹjẹ́ ẹ lè sọ̀dí tẹ́ fi gbé gbèdéke lé owó old naira tí wọ́n ń ná Nàìjíríà tẹ́ fi gbé lé nígbà tẹ́ mọ̀ pé ẹ̀ ní enough paper? Ẹ wá lè fẹ́ lọ tẹ owó ní abroad. Ẹ fi gbogbo Nàìjíríà ẹ fi sílẹ̀. Ẹ lè fẹ́ lọ tẹ owó labroad. Ẹ wá mọ̀ ọmọ Nàìjíríà ẹ dà wọ́n sàdánwò, ẹ dà wọ́n sí wàhálà, wọ́n bẹ̀rẹ̀ sí ń sáré kiri. Wọ́n wá ń fi náírà ra náírà nínú Nàìjíríà. Àkọ́kọ́ eléyìí kò ṣẹlẹ̀ ní Nàìjíríà rí. Ojú gbà mí tì fúnjọba APC. Ẹ tún wá ń lẹ́nu ọ̀rọ̀, ẹ tún jáde pé ẹ fẹ́ gbégbá ààbò. Ojú ò tiẹ̀ tì yín mọ́ ti ẹ̀yin gbogbo àwọn tí wọ́n ń defend ẹgbẹ́ APC. Mo yín gbogbo àwọn èèyàn àwọn tó jẹ́ pé supporter APC tí wọ́n ń defend wọn. Nígbà ayé Jonathan ṣe bá sọ wípé PDP sú wa ni. La fi di pàǹpá la fi lé PDP alé wọn dàgbò. Tá a rò pé APC máa jẹ́ saviour fún wa láì mọ̀ pé inú hell tún ní àwọn APC yìí. Ṣùgbọ́n àwọn supporter APC wọ́n sì tún ń jánu, wọ́n ń dáwọ́ bo rọ́mọ́lẹ̀. Arákùnrin kan wà tí mo fẹ́ show fún yín nínú fídíò yìí, ó ń pa lórí burúkú rọ́. Arákùnrin tó wáyé pé ìwọ ni bàbá ẹ̀. Bó jẹ́ pé ọmọ ẹ̀ bá ń gbọ́n tí mo ń sọ ẹ̀kú mọ̀ kí bàbá ẹ̀ pa olókù rọ́ nítorí àti jẹ nítorí àti mu. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín kẹ́ ẹ wo bárakùnrin tó ṣe ń blọ́ọ̀kì tó ń sọ̀pọ́ọ̀tì àwọn ẹgbẹ́ APC tó dẹ̀ ń parọ́ irọ́ kàkàkàkà tó ń pa tó tún dúró lórí irọ́ yìí. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín kẹ́ ẹ rí wípé àwọn APC supporters wọ́n rọ́. Ẹ wo fídíò yìí kí tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi. Bola Ahmed Tinubu was famously, shown to say the Balabalu. No, that's something that again is another way to say that. No. That again is not true. It's not true. What is true then? Doctored. It was doctored. Wow. Ṣẹ́gbọ́n tarákùnrin yìí sọ lórí ọ̀rọ̀ tí bàbá olóyè Bọ́lá Ahmed Tinubu sọ táwọn èèyàn tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára. Táwọn èèyàn ń gbà bí ẹni ń gbọ́ tí ṣé lóòótọ́ ló wí bẹ́ẹ̀ ṣé lóòótọ́ kọ́ ló wí bẹ́ẹ̀. Tó jẹ́ pé ìròyìn gbogbo ayélujára ló gbé program yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ sí tó jẹ́ iṣu atayanyan lórí ẹ̀rọ ayélujára. Òun lárákùnrin tí wọ́n bọ́ síta tó tún wá ń dìvẹ́ǹdì tó tún dúró lórí irọ́. Ó tún dúró lórí irọ́. Báwọn èèyàn ṣe ń yí ní poro ló ń yíra ẹ̀ padà. Àwọn tó interview wọ́n tún yí poro wọ́n tún yíra ẹ̀ padà. Tó jẹ́ pé gbogbo ojú wa lórí báyìí ṣùgbọ́n àwọn èèyàn a fẹ́ràn ẹ̀rọ. Àwọn èèyàn máa róòtọ́ lẹ̀ báyìí àdèmọ̀ máa fọwọ́ bò ó mọ́lẹ̀ nítorí àti jẹ nítorí àti mu. Ṣùgbọ́n àwọn máa sọ fún yín wípé ẹ tún ti fẹ́ wọ ọkọ̀ míì báyìí o.
ìyà tí àwọn APC fi jẹ yín fún ọdún mẹ́jọ àwọn òṣèlú tó ń bọ̀ lọ́nà yìí ibi tó ti bá Nàìjíríà dé èyí tó bá wọlé nú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá wọlé nú àwọn aspirant mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ presidential election fún Nàìjíríà wọ́n á fojú ọmọ Nàìjíríà rí mẹ́wàá. àsìkò tá a wà yìí ìbò kọ́lá nídìí ní Nàìjíríà nídìí àpérò nítorí pé gbogbo nǹkan ti dàrú kọjá be careful gbogbo nǹkan ti dẹsẹ̀ ó ti dojúrú ìjọba Nàìjíríà ti lulẹ̀ ṣùgbọ́n àwọn olóṣèlú yìí wọ́n ní gbà nítorí pé wọ́n bìkítà bóyá ẹ̀yin aráàlú bóyá ẹ̀rí ilé ayé gbé àbẹ́ ẹ̀rí ilé ayé gbé wọ́n bìkítà bóyá ẹ ní ìfọ̀kànbalẹ̀ nínú Nàìjíríà tara wọn nìkan ni wọ́n mọ̀ tẹbí wọn nìkan ni wọ́n mọ̀ tara àwọn ẹni tó bá súnmọ́ wọn ara wọn nìkan ni wọ́n mọ̀ ṣùgbọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin oníyà yín ni ó jẹ́ yìí tó jù gbogbo èyí tẹ́sí ń ṣe yìí kékeré ni o kékeré ni nítorí pé Muhammadu Buhari ó jáde ó sọ fún Nàìjíríà wípé gbogbo promise tó ń ṣe fún Nàìjíríà gbogbo ẹ̀ lòun ti mú ṣẹ ó sọ categorically wípé gbogbo promise tó ń ṣe fún Nàìjíríà pátápátá gbogbo ẹ̀ pátá lòun ti mú ṣẹ ṣèjọba wa làwọn eléyìí àwọn ìjọba òpùrọ́ manifesto òpùrọ́ ni wọ́n ń ṣe fún yín manifesto tí wọ́n ṣe fún yín èyìnbó lásán ni wọ́n ń kà fún yín a máa ṣe gbá a máa ṣàwo a máa ṣe tọ̀hún a máa ṣe kòkò bá bá àṣà sùn ṣùgbọ́n táwa mọ̀ wípé òfegè irọ́ ẹnu lásán ni wọ́n ń jà gbèsè tí Nàìjíríà ti jẹ òbítíbitì gbèsè ni president tó bá bọ́ bẹ̀ ní ìsìn ló máa mọ ibi tára àwọn kù sí ṣùgbọ́n àwọn president tó fẹ́ wọlé tó fẹ́ jẹ president Nàìjíríà kò sí tó kàn wọ́n kàn fẹ́ ṣe ìjọba lé ọmọ Nàìjíríà lórí by túláàsì by dandan ni ṣùgbọ́n àwa ń wo ibi tí ọ̀rọ̀ wa Nàìjíríà fẹ́ já sí nítorí pé Nàìjíríà nídìí àtúntò ó nídìí àpérò ìbò presidential election ní Nàìjíríà ó kù ọjọ́ péréte ló kù ṣùgbọ́n àjọ wo ni o ibi tó bá já sí àjọ wà ń bí ni a sì máa mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan bó bá ṣe ń lọ ṣùgbọ́n àwọn ọmọ sọ fún yín wípé kò sí àbùjá kan lọ́rùn ọ̀pẹ ju Yorùbá nation lọ Yorùbá nation shall surely stand one day ó dàbọ̀ ó dìgbà kan náà.